àgbékalẹ̀ ètò ọmọ òrukàn eléyìí tí ó máa ń wáyé nílé iṣẹ́ Olókìkí FM láti ọwọ́ Alfa Harun tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́run jó rọrùn gborí ọwọ́ Alhaji Fatahi Aro aláṣẹ iléeṣẹ́ Aro Efis àti ṣíṣe ìkúlọ́wọ́ ètò náà láti ọwọ́ olóyè Salawudeen Toliat tí gbogbo èèyàn mọ̀ sí Mayasau. Ètò ọ̀hún tuntun wáyé pẹ̀lú àtìlẹ́yìn ńláńlá láti ọwọ́ arábìnrin Fasasi Taufikat tí gbogbo èèyàn mọ̀ sí Yaroziki. Ṣíbá ní gbogbo mùsùlùmí ṣe ẹ̀kúnwọ́ ètò náà láti jẹ́ kí gbogbo àwọn ọmọ tí ó jẹ́ pé wọn kò ní bàbá àbí ìyáláyé mọ́ kí wọ́n lórí ọ̀fẹ́ láti ṣọdún pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Lásìkò tí ọ̀kan nínú àwọn ẹni tí ó gbé ètò náà kalẹ̀ ààwẹ̀ kù ọ̀sẹ̀ kan kó parí nílé iṣẹ́ Olókìkí FM, Alhaji Hussaini Yusuf ṣe àtìlẹ́yìn eléyìí tí ó gbangban fún ètò àwọn ọmọ òrukàn náà tí ó wáyé ní ojúlé iṣẹ́ Olókìkí FM nínú àwẹ̀ ọdún 2026. Àwọn àlùfáà ṣe ìkúnwọ́ pẹ̀lú ètò kan eléyìí tí wọ́n fún àwọn ọmọléèké wọn láǹfààní láti wá kéwú fún gbogbo àwọn ènìyàn kí wọ́n sì tú àdísì ọ̀hún lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń kalẹ̀. Àwọn ọmọ òrukàn àti ìyá ọjọ́ náà pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan àti gbogbo àwọn òbí wọn ló péjú pésẹ̀ síbi ààyè náà. Díẹ̀ lára àwọn ọmọ tí ó kéwú ń bẹ̀ ẹ wò bí ó ṣe lọ. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam ana Abi Hurayrata radiyallahu anhu qala Rasulullahi sallallahu alayhi wa sallam la tadkhuluna al-jannata dirasa ìyàrá ìkẹ́kọ̀ọ́ ustazu akọ́nilẹ́kọ̀ọ́ jìnnìzù ọmọ akẹ́kọ̀ọ́ kùsíyù chess tọ̀wílàtù tap. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tí àwọn imam bẹ̀rẹ̀ lórí imam Abdulkabir Olíìkú Alfa Ọlọ́run jó rọrùn ìyẹn Salawudeen Harun pẹ̀lú ìkúnlọ́wọ́ Kéwúdayọ̀ àti Alfa Hussaini tí wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú ètò ọ̀hún ni wọ́n ti finúfẹ́dọ̀ ṣe àlàyé ní pàtàkì ohun tí ó jẹmọ́ ti ká ṣe ìrànlọ́wọ́ tí ó pọ̀ fún ọmọ òrukàn. Ọ̀gá àgbà ojúlé iṣẹ́ Olókìkí FM wà ń kalẹ̀ pẹ̀lú ọ̀gá àgbà ìgbìmọ̀ ìṣàkóso àti gbogbo àwọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ló péjú pésẹ̀ síbi ààyè náà. Alhaji Abdulrafi Oníkẹ̀dé pẹ̀lú àwọn òṣìṣẹ́ iṣẹ́ Olókìkí FM parapọ̀ láti ṣe ètò ọ̀hún bó ti tọ́ àti bí ó ti yẹ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ akópa nínú ètò náà ló gba ìbò lọ́dọ̀ ìyá ọjọ́ náà tí ṣe arábìnrin Fasasi Taufikat tí gbogbo èèyàn sí ìyá àbèjì ìyá Rozikia. Ẹsẹ̀ kò gbèrò lójúlé iṣẹ́ Olókìkí FM nínú àwẹ̀ ọdún 2026 eléyìí tí ó wáyé tí wọ́n sì fi ètò ọmọ òrukàn tí wọ́n fi ti ètò náà lẹ́yìn. Olóòtú ọ̀gbẹ́ni Kásùmù Ìṣọ̀lá ṣe àlàyé lásìkò tí ó ń sọ̀rọ̀ lórí bàbá ọjọ́ náà àti ìyá ọjọ́ náà tó ń gbé kalẹ̀ léyìí tí kò ní ìmọ̀ àwọn èèyàn méjèèjì náà nínú tí wọ́n sì ṣe àtìlẹ́yìn tí ó pọ̀ fétò náà tí ó wáyé. Kásùmù Ìṣọ̀lá tó ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọ̀làdíjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.